الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقبل فún الله سبحانه وتعالى ọba tí ó fọ̀nà Islam mọ́ wa, bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala kó wọ́n yẹ ẹsẹ̀ wa kó lójú ọ̀nà Islam. Atọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tọ́lọ́run pa wá láṣẹ pé ká mú ní aṣáájú, ká mú ní ẹni tá a máa tẹ̀lé, tó yẹ sí pé àríkọ́ṣe dáadáa ó ti pin sára rẹ̀ sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá ń sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Allah subhanahu wa ta'ala tó ń sọ fún wa pé àríkọ́ṣe dáadáa ó ti ń bẹ lára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ṣàbà ń ṣe ní kó kí ànábì, a lè ṣe ìrọ̀lékún ọlá rẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam ní al-qiyamah. Eléyìí ni àlàyé ráńpẹ́ lórí ọ̀rọ̀ tó yẹ sí pé a rí pé bó bá ṣe lè wù kó mọ kí a sọ̀rọ̀ lórí rẹ̀, pàápàá jùlọ àwùjọ tá a bára wa, tó yẹ sí pé àwùjọ tó yẹ kí a máa pera wa sákèésí ni, tó yẹ sí pé tá a bá rí nǹkan tó bá kù díẹ̀ káàtó, pàápàá jùlọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn, à á pera wa sákèésí pé bó ṣe yẹ kó rí rèé, bó ṣe yẹ kó rí rèé. Eléyìí tí ó jọ mọ́ abala ìjọsìn, tó jẹ́ sí pé Allah subhanahu wa ta'ala nǹkan tó torí ẹ̀ dá wa sáyé òun náà níjọsìn, tó yẹ sí kó clear nínú al-Qur'an, bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ó clear nínú sunnah nabi Muhammad sallallahu alayhi wa sallam, pé nǹkan Allah subhanahu wa ta'ala tí ó torí ẹ̀ dá wa sáyé òun náà ni ìjọsìn. Allah subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ ní suratu Dhariyat. Allah subhanahu wa ta'ala ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Allah subhanahu wa ta'ala, Allah bá ní òun ò dá ọmọ ẹ̀dẹ́ ní òun ò dá aljannu wal ins àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Aljinnu rẹ̀ àárí kó ní alif alam tó yẹ sí wípé ó ń túmọ̀ sí gbogbo aljannu, torí pé wá ti rí alif alam níbi orúkọ ó ń túmọ̀ sí pé yaqtadi al-umum. Aljinnu wal ins, gbogbo àwọn aláwọ̀ ní kó òun ò dáhùn aljannu àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lásán, illa liya'budun, òun dá wọn nítorí ìjọsìn ni, tó ń túmọ̀ sí wípé ó ti clear wípé nǹkan tó Allah subhanahu wa ta'ala torí ẹ̀ dá wa sáyé òun náà níjọsìn. Ó jẹ́ èèyàn ni, ó jẹ́ àlùjànnú ni, ó gbọ́dọ̀ máa jẹ́ sí wípé ìjọsìn ló gbọ́dọ̀ gbélé ayé ṣe, pé yẹ sí wípé a máa ṣe nǹkan míì nínú ayé, ṣùgbọ́n ìjọsìn rèé nínú nǹkan tí ò gbọ́dọ̀ bọ́ kúrò lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àbálùjànnú ni. Eléyìí ó ń túmọ̀ sí pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá l'Ọlọ́run subhanahu wa ta'ala ń wá ìjọsìn lọ́wọ́ wọn. Torí ẹni tó wá ní kí ẹnìkan kò tọ́ sí kó ṣèjọsìn àbọ́ Ọlọ́run bá gbéjọsìn fún, òun lá mú ẹ̀rí pé ẹni yìí ò kò kó sínú áyà tí Ọlọ́run bá sọ yìí. Torí ìpìnlẹ̀ náà nìyẹn, gbogbo àwọn àfáà tán jẹ́ àwọn àfáà ẹni ire tán ti síwájú náà ni wọ́n gbà, látorí àwọn sọ̀hábà radiyallahu anhum ni wọ́n gbà pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlùjànnú ìjọsìn ọ̀ranyàn ni lórí gbogbo wọn, pàápàá jùlọ ẹni tó bá ti dé ipò at-taklif. Eléyìí ni abala alákọ̀ọ́kọ́ tá kọ́kọ́ kán mọ́ sí, wípé ìjọsìn rèé. Nínú ìjọsìn òun náà ni ká ní iman, nínú ìjọsìn òun náà ni ká ṣe àsọ́lá, nínú ìjọsìn òun náà ni ká máa gba suyam, nínú ìjọsìn òun náà ni ká máa yọ zakat, nínú ìjọsìn òun náà ni ká ṣe kí nìyẹn, òun náà ni ká lọ ṣe hajj.
gbogbo àwọn abala àjọsìn yìí bó ṣe wà yìí ọ̀ranyàn ni lórí gbogbo ẹni tó bá ti jọ́mọ ẹ̀dá ènìyàn ló gbọ́dọ̀ ṣe. Ẹni tó bá ya kèfèrí òun ló ya kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala, ṣùgbọ́n Ọlọ́run ọba ṣe lọ́ranyàn lé lórí. Torí ẹ̀ rèé, ẹni tó bá ní kẹ́nìkan wà tó yẹ sí pé Ọlọ́run ọba ò tọrọ kò lájọsìn bọ́ lọ́rùn, ẹni náà gbọ́dọ̀ mẹ́rin wá pé ẹni yìí òun ò sí lábára àwọn tọ́lọ́ máa sọ wípé ma khalaqtul jinna wal insa illa liya'budun. Áyà tó clear ni fún wa. Torí àlè ẹnìkan kan tó máa jáde tá sọ wípé ìjọsìn ò jọ́ranyàn fóun, àmọ́ ní kó mẹ́rin wá, kò wá lè rẹ́rìí mú wá. Kí nìdí? Òun náà ní kẹ́ni tá a fi ṣẹ́ rán sallallahu alayhi wa sallam. Òun gan ọ̀gá àwọn oníjọsìn ni sallallahu alayhi wa sallam. Ló fi yẹ sí pé a mú àyà kan wá fún wa, a dẹ̀ mú hadith wá fún wa láì ní fa ọ̀rọ̀ yìí gùn rárá, láì wá fi mọ̀ wípé ọ̀ranyàn níjọsìn lórí gbogbo èèyàn pátápátá. Kò sí bẹ́ẹ̀ nìkan sọ pé òun jẹ́ tó, kò sí bẹ́ẹ̀ nìkan sọ pé òun jẹ́ tó, a máa sọ wípé ìwọ náà rèé ọ̀ranyàn ní fún ẹ pé kó ṣe kó máa ṣèjọsìn. Eléyìí ní abala alákọ̀ọ́kọ́ tá kọ́kọ́ kan mọ̀ sí. Allah subhanahu wa ta'ala ó tún wá ń bá wa sọ̀rọ̀ nínú al-Qur'an, ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tá a mọ̀ bára wa sọ ọ̀rọ̀ ẹ̀rí ni, ọ̀rọ̀ tí ò la èébú lọ ni, torí kí la fẹ́ mọ búra wa fún. Ọ̀rọ̀ àlàyé ni, torí ẹ̀ sí pé ó yẹ ká kíyèsí púpọ̀, pàápàá jùlọ àwa tá a bá pera wa láfà ká mọ nǹkan tá a mọ̀ pe àwọn èèyàn sí. Àwa tá a bá pera wa láfà, ṣùgbọ́n kò yẹ kó tún wá ilé yìí wá lẹ́nu jù, torí pé gbogbo èèyàn náà la mọ̀ ṣe ìdáhùn pé òun wà lójú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n àwọn tó bá ń sọ jáde lẹ́nu làá fi mọ̀ wípé nǹkan tí wọ́n ń pèpè sí yìí o kò jọ pèpè ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú suratul Hijr, àtàwọn Allah subhanahu wa ta'ala tó ń bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń bá sọ̀rọ̀. Allah bá ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin nínú suratul Hijr nínú àyà 99, àyà àgbẹ̀yìn bẹ̀. Ọ̀rọ̀ yìí rèé, Ọlọ́run bá ní kí wa'budu rabbaka ní ìwà ànábì máa sin Ọlọ́run ọba rẹ̀ wò hatta ya'tiyakal yaqin, títí tí àmọ̀dájú ó fi dé wá bá wa ànábì sallallahu alayhi wa sallam. Kí ni túmọ̀ yaqinu bẹ́ẹ̀? Títí tí kú ó fi dé wá bọ̀, títí tí kú ó fi pa ọ́, máa sin Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba rẹ̀. Ọlọ́run ọba ń bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ, Ọlọ́run ọba ń sọ fún pé máa ṣe ìjọsìn yẹn lọ títí tó fi rí kú báyìí, tí kú ó fi pa ọ́ báyìí, máa ṣe ìjọsìn rẹ lọ. Ọlọ́run bá nábì wí sallallahu alayhi wa sallam, ẹni tó yẹ sí pa fi ṣẹ́ rán, ọ̀gá gbogbo pátápátá yányán, lọ́lọ́run bá ń sọ báyìí fún. Ọmọ ẹ̀dá ènìyàn ló máa tún jáde láwá ní pé òkè òun tòun, Ọlọ́run bá pa òun láṣẹ ìjọsìn kóun kàn mọ́ ṣayé bá ṣe wò òun ni, ṣùgbọ́n òun rèé sọ Ọlọ́run bá nífẹ̀ẹ́ òun. Bọ́ọ̀lù Ọlọ́run ṣe nífẹ̀ẹ́ láì sí ìjọsìn fún Ọlọ́run subhanahu wa ta'ala. Torí ìdílé ọ̀rọ̀ tó yẹ sí pé ká kíyèsí ni. Ẹ mọ Ọlọ́run subhanahu wa ta'ala, Ọlọ́run bá nàbí sọ, Ọlọ́run kí wa'budu rabbaka, ó ní wà nábì máa sin Ọlọ́run ọba rẹ̀ hatta ya'tiyakal yaqin, títí tí ikú ó fi dé wá bá, tí ikú ó fi dé wá bọ̀. Tá bá lọ wọnú tafsir Ibn Kathir, nínú àwọn àfáà àgbà àfóní tafsir ni wọ́n, tó yẹ sí pé inú àwọn àfáà tẹ́sípọ́ Ọlọ́run ọba tó lò wọ́n fún dáadáa nípa ìmọ̀ tú Al-Qur'ani fún wa ní àfáà yìí wà. Bàtà ń sọ̀rọ̀ nípa áyà yìí, àfáà ní pé yustadallu min hadhihi al-ayati al-karima wa hiya qawluhu wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin. Wọ́n sọ wípé wọ́n mọ̀ fi àyà yìí ṣe àyà alápọ̀nlé ìtaka fún wa pé mọ̀ sí Ọlọ́run bá títí kú ó fi dé wá bá ọ. Àfáà ní pé yóò mọ̀ jẹ́ ẹ̀rí, ẹ wò ó, ẹ mọ̀ gbọ́ o, àyà taka yóò mọ̀ jẹ́ ẹ̀rí mọ̀ jẹ́ nìṣó ala anna al-ibadata, pé ìjọsìn tá a rí yìí o, kasọ̀láàtì, gẹ́gẹ́ bí ìrun ni, wà nahwiha, àbáwọn nǹkan tó jọ bí àwẹ̀, bí zaka, bí hajj, gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ní wajibatun ala al-insan,
yóò máa jẹ́ ọ̀ranyàn lórí gbogbo ọmọ ẹ̀dá ènìyàn pátápátá mádàmà ákìlùhù sábìtà nígbà tó bá tí ọpọlọ rẹ̀ bá ṣì ń bẹ ń bẹ̀ tọpọlọ rẹ̀ bá ṣì ń bẹ ń bẹ̀ yóò máa jẹ́ sí pé ọ̀ranyàn ní ìbádà lé lórí gẹ́gẹ́ bí gbogbo àwọn ọ̀ràn yẹn ìbádà gbogbo àwọn ọ̀ràn ìjọsìn pátápátá ọ̀ranyàn ni yóò máa jẹ́ lórí ọmọ ẹ̀dá ènìyàn títí tọpọlọ rẹ̀ bá ṣì wà ń bẹ̀. ẹ wò tí àfáà mú wa tó túmọ̀ sí pé ìjọsìn tá a rí yìí ọ̀ranyàn ni lórí gbogbo ọmọ ẹ̀dá ènìyàn pátápátá. àfáà tún wá tẹ̀síwájú wọ́n wá ní kí áyà yìí tún wá yẹ tí wọ́n fi ṣẹ̀rí ala takhti'ati man dhahaba minal malahida ila anna al-murada bil yaqini al-ma'rifa. àfáà tún ní kí wọ́n tún máa ń fi áyà yìí ṣe ẹ̀rí tó tún ti kan àwọn tá à ń pèpè sí páwọn kan wà tí ìjọsìn ò jọ̀ranyàn lé wọn lórí òun tún rèé o bí tá àfáà tún wá sọ̀rọ̀ nípa ẹwà tó tún fàyè ti kú tó wá wọn má fàyè náà fi mọ̀ páwọn kan náà ti ń sọ owó ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ náà láyé ìgbà wọn. àfáà wá ní pé wọ́n tún máa ń fi áyà yìí ṣẹ̀rí láti máa fi pè ní ọ̀rọ̀ tí ò tọ́ ọ̀rọ̀ lórí àwọn tán jẹ́ kí ni àwọn màláhídà tí wọ́n ń sọ wípé ìtumọ̀ àlìyẹ̀kínù ń bẹ̀ yẹn òun náà ni márífà òun náà ni àmọ̀dájú pé kò ṣe kú. torí pé tá bá ti mọ̀ pé ikú ni wọ́n túmọ̀ sí pé àá sin Ọlọ́run ọba títí tá a fi kú àwọn kan sọ pé títí tí àmọ̀dájú ó fi dé wá bọ̀. àlìmárífà tán wá gbà lérò náà ni wípé fàmẹ́tà wàsọ̀là ahduhum ila al-márífà nígbà tẹ́nì kọ̀ọ̀kan wọ́n sọ pé àwọn ènìyàn mọ́ sọ pé nígbà tẹ́nì kọ̀ọ̀kan nu wọn tó bá ti ṣe kí nìyẹn o tó bá ti dé márífà tá à ń sọ yìí sákọ̀tọ̀ anhu teklif wọ́n máa gbà wípé ẹni yìí ò ìjọsìn ti bọ́ fún ìjọsìn ò jọ̀ranyàn mọ́. ẹ wo ó ti ń ṣèjọsìn bọ̀ ẹ wo bí wọ́n sọ pé kọ́wọ́ yìí lágbára nìyẹn o àwọn fi ń ṣe ọ̀rọ̀ yìí wọ́n fi ń clear pé ọ̀rọ̀ táwọn nìkan máa ń sọ tó jẹ́ ọ̀rọ̀ tí ò bá a mu tó jẹ́ ọ̀rọ̀ òun náà ní kán gbà wípé ẹnìkan páwọn kan àtọ́jú tí wọ́n ti dépò àmọ̀dájú ìjọsìn oníjọ̀ranyàn fún wọn mọ́. wọ́n wá ní kí irú àwọn ẹni báyìí wọ́n wá ní pé irú nǹkan báyìí wàhádà irú nǹkan yìí kufrun ìmọ̀ ṣe fèrè sọ́lọ́run ọba ni o wà dalalun ìṣìnà tún ni o wà jahalun àtàìmọ̀kan ni rahimahullahu jami'an. tó ń túmọ̀ sí pé nǹkan yìí nǹkan tó yẹ sí pé àwọn àfáà yìí tó yẹ sí pé àwọn gan náà ti ráwọn ẹni tó fẹ́ mọ sọ ọ́ gbọ́dọ̀ wọ́n ètò wá pè wọ́n padà pé ẹ mọ́ sọ ọ̀rọ̀ yìí ò lọ. ṣùgbọ́n wọn táwọn tún ń sọ yìí wọ́n tún pé títí eléyìí tó tún sọ pé kúfù wàdọ́lálù yìí títí rẹ̀ tún kéré sẹ́ni tí òun ò tiẹ̀ ṣèjọsìn rárá. ṣùgbọ́n wọ́n gbà wípé ẹni tó sì ń ṣe tó padà wá débi kan tó wá ní kò tẹ̀ wá jọ̀ranyàn fún wọn tó pé òun ti ṣe wọ́n gbà wípé eléyìí wá kèfèrí ni ká tó wá sẹ́ni tí ò tiẹ̀ wá ṣe rárá ń tiẹ̀ láti tó ti bẹ̀rẹ̀ ayé rẹ̀. báwo lẹni yìí fẹ́ jẹ́ ni Ọlọ́run báwo ló fẹ́ jẹ́ ní jọ́sí pé Ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ ní ìyọ́nú sí lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala. torí ẹ̀ ẹ jẹ́ àkíyèsí àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ àkíyèsí ẹ jẹ́ á mọ̀ pé ìjọsìn rẹ̀ ọ̀ranyàn ni fún wa pé kí a máa ṣe ọ̀ranyàn nǹkan tó bá sì jọ̀ranyàn rẹ̀ kò lè bọ́ fún yàn kò lè ṣe kí nìyẹn o kò lè bọ́ fún yàn títí nígbà tí ó yẹ pé tọpọlọ wọn bá sì wà ń bẹ nǹkan tó bá sì jẹ́ ìjọsìn rẹ̀ á sì mọ jọ̀ranyàn lórí yàn ni. eléyìí láàfin ló mọ̀ pé kò sẹ́nì kankan tá a lè sọ pé ìjọsìn ti bọ́ fún. hadith tá a tó wá mú wa fún ọ náà ni hadith tí Imam wa àgbà ni Imam al-Bukhari rahimahullahu ta'ala ọlọ́run bá ní kẹ́ Imam Bukhari. àwọn ẹni tí wọ́n jẹ́ kí Islam yìí tún rọrùn fún wa ní ọlọ́run bá lò àwọn ilé ìfẹ́ sìn ọlọ́run mọ́ṣábà ní yọ́nú sí wọn àti gbogbo àwọn àfáwà tán ti lọ lẹ́nu ìṣáájú náà. wọ́n gba hadith wá fún wa látọ̀dọ̀ Mughira hadith yìí wà nínú Sahih al-Bukhari afáà ní pé يقول قام النبي صلى الله عليه وسلم ولا نبي كده نبي من كيون حتى توغمت قدماه ànábì ń kírun lóru títí lórí pé ẹsẹ̀ rẹ̀ ń wú. فقيل له غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر
wà nábì ó tún kí wọn ń ṣe gbogbo eléyìí ni wọ́n tó yẹ kí wọ́n ti forí ẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tó ti síwájú ọ̀bẹ tó tún máa bọ̀ náà ti fi méjì jẹ́ Allahu akbar ẹ wọ̀n kẹta níbi sọ Ànábì ní kí afala akunu abdan shakura Allahu akbar Ànábì ní kí ṣé mo ní jẹ́rú tá jẹ́rú tá mọ̀ pẹ́ ni tá mọ̀ dúpẹ́ ni kí ni ẹ̀rí ta fẹ́ lómi hadith yìí ó ń túmọ̀ sí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam bóyá ẹ̀sìn wọn ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn èyí tó ti ṣe ni èyí tí ò tí ì ṣe ni ó tún wá mọ̀ wípé kò sí nǹkan tá a fi máa ń dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala ju kí èèyàn tún máa ń ṣe ìjọsìn lọ sallallahu alayhi wa sallam ó tún fi ìjọsìn dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń túmọ̀ sí pé ó mọ̀ wípé kò sí nǹkan tó lè la òun níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ju kóhun tó máa ṣe ìjọsìn fún lọ tó wá lè jẹ́ sí pé ànábì sallallahu alaihi wasallam ló lè gbọ́ nǹkan báyìí ló lè mọ̀ báyìí tó dẹ̀ fi kọ́ àwọn sàhábà rẹ̀ táàrí nínú ẹnì kọ̀ọ̀kan nínú wọn. ẹ jẹ́ àkíyèsí àwa tá à ń sọ̀rọ̀ yìí o tá bá lè rẹ́nìkan mú wá fún wa àwa tá à ń pèpè sí pé àwọn kan wà tó yẹ sí pé wọn ìjọsìn wọn ní ṣèjọsìn kankan wọn á sì mọ jẹ́ ni ọlọ́run wọn á sì mọ jẹ́ ni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí tá bá lè rẹ́nìkan mú wá fún wa à ń tò challenges lélẹ́yìí o nínú àwọn sàhábà tó yẹ sí pé irú ìròyìn tẹ́ ń ròyìn yìí ó wà lára rẹ̀ nínú àwọn sàhábà ìbá wa mú wá tẹ́ẹ̀bọ̀ wá rí mú wá náà sàhábà ẹ tún bá mú wá nínú àwọn tó jẹ́ àwọn tó tún tẹ̀lé àwọn sàhábà àwọn tàbíìn tàbá tún wá rí nínú wọn ẹ tún bá mú wá nínú àwọn tó jẹ́ àwọn tàbíìn ẹ bá mú wá pé ẹni nínú àwọn ẹni tá à ń sọ tó jẹ́ àwọn àsìkò tí ó jẹ́ àwọn àsìkò ọlá táwọn bí sọ pé àwọn àsìkò tó lọ́lá yìí tàbá lè rẹ́nìkan mú wá fún wa nínú wọn tó yẹ sí pé ìròyìn tẹ́ ń ròyìn pé wọn ní kò ní kírun kò ní gbáyà á sì mọ jẹ́ ni ọlọ́mọ jẹ́ tọ́lọ̀ bá ń yọ́nú sí àmọ́ jẹ́ al-mahbub lágbàlá yìí pé tẹ́ bá lè rí mú wá fún wa nínú wọn ẹ mú wá fún wa nínú àwọn ẹni tó ti síwájú yìí tó ráyẹn ní ìṣáájú wa rere náà ṣáà ní rahimahumullahu jami'a torí ẹ jẹ́ àkíyèsí ẹ jẹ́ àmọ́ nǹkan táwọn pè àwọn èèyàn sí gbogbo àwọn àdìọ́kàn tó jẹ́ àwọn àdìọ́kàn tí ò da ìhun náà làwọn àfáàfin ń tako sùfíà pé ẹ̀yin sùfí ẹ̀ ń balẹ̀ jẹ́ ẹ̀ ń ba nǹkan jẹ́ lọ́wọ́n àkídà àwọn àdìọ́kàn burúkú kò sí bó ti máa ń wájú àwọn tó wáyé pé ọ̀ràn ti dúró sójú ọ̀nà bàtà níbi fi wá sí lọ sallallahu alayhi wa sallam torí ẹ jẹ́ àkíyèsí ẹ jẹ́ àmọ́ nǹkan tá a mọ̀ pé àwọn èèyàn sí ẹ jẹ́ àmọ́ nǹkan tá a mọ̀ sọ ẹ jẹ́ àmọ́ ìkèké tá a mọ̀ pé Kùránì wà ń lù Bukhari wà ń lù Muslim wà ń lù àwọn tíra Sunan wà ń lù àwọn tíra fíkì wà ń lù tá à ní rí kankan tá à lè rí àwọn ọ̀rọ̀ yìí mú wá nù rẹ̀ kí wọ́n là ń sọ fún abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala kó mú ẹsẹ̀ wa dúró lórí òdodo kó dẹ̀ ṣe wá lẹ́ni tá a mọ̀ gbọ́ òdodo tá a sì lè mọ̀ tẹ̀lé kó ṣe wá lẹ́ni tá a jẹ́ tá a mọ̀ gbọ́ irọ́ tá a sì lè mọ̀ jìnnà sí irọ́ kó wá ṣe wá lọ́kàn náà tá a mọ̀ pè sójú àwọn Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni àlàyé ní ìwọ̀nba tí Ọlọ́run kádàrá kí a lè ṣe lórí àwọn ọ̀rọ̀ yìí abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala kí ó gba ìgbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ní ìjọsìn lọ́wọ́ wa subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk